Hello, ẹ̀yin èèyàn wa. A kú ojúmọ́, a kú ọ̀sán, ẹ kú alẹ́, ẹ kú àárọ̀, ẹ kú gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa lérí àbí tólúkálùkù wa bá wà. Ẹ̀yin èèyàn mi, ṣé mo sọ fún wa pé etí tó gbà lọ, wọ́n lo etí tó gbà lọ gbọ́dọ̀ gbọ́ àbọ̀ o. Kì í máa ṣe kékeré. Ṣé mo sọ fún wa pé wọ́n ní olórí Ashley, ṣé Ashley ni àbí àwọn méjèèjì gan pàápàá, kò sí tí ò ń ṣe atrocity nù wọn. Mariam tó sọ pé yẹn wà ní Shrine tó ń jẹ ìyà orí ẹ̀, tó ń jẹ ìyà iṣẹ́ ẹ̀. Wọ́n ní Shrine tó wà, wọ́n ló ṣe ló sọ pé àfi kí kán kóun para òun, or kí Shrine pa òun, pé torí ẹ̀ lòun ṣe takú sí Shrine náà. Kóun takú sí Shrine pé kí ni ìtumọ̀ nǹkan tó fi wà ní Shrine, pé tí Ọlọ́run tí Shrine ò bá fún òun ní ọmọ ọkùnrin or kó fún òun lọ́mọbìnrin, òun need ọmọ, òun lè ọmọ ọkùnrin àti ọmọbìnrin, lòun ṣe wà ní Shrine. Pé wọ́n ní pé irọ́ ló ń pa, pé ó ń fẹnu gbolẹ̀ ń bẹ́ẹ̀. Wọ́n ní irọ́ ló ń pa. Ó kàn lọ sọ pé wọ́n ní nǹkan tó sọ pé òun lòun wà ń bẹ̀. Wọ́n ní Shrine ló mú mọ́lẹ̀. Wọ́n ní pẹ̀lú, wọ́n ní ó fojú ẹ̀ hàn mẹ́wàá, wọ́n fojú ẹ̀ gbolẹ̀. Wọ́n ní àwọn Shrine yẹn wọ́n ló fojú ẹ̀ gbolẹ̀. Wọ́n náà fojú ẹ̀ gbolẹ̀ kì í ṣe kékeré. Ó wá sọ pé òun wọ́ ọmọkùnrin, òun wọ́ ọmọbìnrin, pé wọ́n ti ń fòun ṣe ẹlẹ́yà jù ní ààfin, pé òun dẹ̀ fẹ́ kí òun nípa tó dá lọ́dọ̀ kábíyèsí. Ó nítorí ojú kan ti òun káàkiri, òun ò ní sinmi, òun fẹ́ ọmọkùnrin, òun fẹ́ ọmọbìnrin, pé kí Shrine, pé torí ẹ̀ lòun ṣe lọ takú sínú Shrine. K'Ọlọ́run kó fún òun, kí Shrine fún òun lọ́mọ. Ṣé mo sọ fún yín pé Ifá priest sọ fún yín pé nígbà tó ní kí Shrine fún ẹ lọ́mọ, kí Shrine fún ẹ lọ́mọ, ṣé Shrine ló máa ń fún èèyàn lọ́mọ? Àbí iṣẹ́ ọwọ́ ẹ̀? Ó jẹ́ ìyá tètè jẹ́wọ́ gbogbo nǹkan tó ṣe kó tó lè rìn hòhò ọmọlúàbí nínú Shrine. Pé ṣé kìí ṣe pé ayé burúkú nìyẹn? Wọ́n ní tó bá jẹ́ pé ó gbọ́n ni, wọ́n ní Ifá priest ń béèrè lọ́wọ́ ẹ̀ pé tó bá jẹ́ pé ọgbọ́n wà lórí ẹ̀, tí tó wá sí ibí báyìí tó wá ń ṣe, tó wá tú hòhò ara ẹ̀ sílẹ̀, pé nígbà tó sọ pé ó ní ìdọ̀ ọmọ, ṣé nígbà tí mo ṣáà sọ fún wa pé ṣé ibí báyìí wá jẹ́ ilé, wọ́n ní ṣe ló sọ pé wọ́n ní kò sí bọ́n ṣe lè sọ, wọ́n á sọ lọ sọ́bọ̀, wọ́n á ní Naomi ni ò jẹ́ k'áwọn bímọ. Naomi ló ti ṣe kábíyèsí, ló ti ṣe òun, ló ti seize inú òun, ló ti seize kiní pé òun ò gbọdọ̀ bímọ. Kán máa wo irú punishment tí Naomi fún òun, pé torí ẹ̀ lòun ṣe wá sunkún sí Shrine lọ́rùn, pé tí Shrine ò bá dá òun lóhùn, òun máa para òun sínú Shrine yẹn, ó máa ṣe kiní. Wọ́n ní Ifá priest wá sọ fún un pé ṣé Naomi ló kó bẹ́ẹ̀? Kí ni ti Naomi pẹ̀lú kiní? Ṣé Naomi ló ń fúnyàn lọ́mọ? Àbí ṣé ó feel pé Shrine yìí ni Naomi ti rí ọmọ tí ẹ̀ bí? Ó lọ bèèrè lọ́wọ́ Naomi, gẹ́gẹ́ bí nǹkan tí a sọ, pé ó lọ bèèrè lọ́wọ́ Naomi ibi tó ti rí, ibi tí ẹni tó tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀ kó tó fún un. Ó fẹ́ máa fi ara ẹ̀ wé Naomi. Pé tó bá tọrọ ìdáríjì, ó mọ̀ pé ayé ẹ̀ ó máa remain the same. Ẹ ti ẹ̀ gbọ́ náà, àwọn èèyàn wá sọ pé ṣé ó ní wọ́n sé òun nú, wọ́n ṣe kiní, Shrine ló fẹ́ tú inú òun láti, Naomi sé òun nú. Ṣé Shrine ló fẹ́ tú inú ẹ̀, ló fẹ́ open inú ẹ̀ láti jẹ́ kí ọmọkùnrin ọmọbìnrin kó wọnú ẹ̀? Pé ìwọ tó ti wọ menopause, tí wọ́n bá rí yẹ̀yẹ́ táwọn èèyàn yìí wọ́n rẹ́rìn-ín, wọ́n ní ìwọ tó wọ menopause, ìwọ tó jẹ́ pé ó ti bí fún, ó ti gbẹ́dọ̀, ó ti bí gbogbo ẹ̀ lọ́dọ̀ bàbá Nasiru, ló wá fẹ́ kú sí Shrine, pé kí Shrine wá open inú ẹ̀ torí Naomi ti sé inú ẹ̀, kò jẹ́ kó rọ́mọkùnrin bí, kò jẹ́ kó rọ́mọbìnrin níbí. Pé tí Shrine bá fún òun ní ọmọkùnrin ọmọbìnrin,
òun ò ní kúrò kóun máa para òun ṣàárà kí kóun kúkú kú kó ikú yájẹ̀ sí òun lọ. Kí ló dé tí ikú ò ní yájẹ̀ sí wọn lọ? Bẹ́ẹ̀ ni ẹni tó ti rìn ìhòhò ọmọlúàbí lọ sí shrine pé kí shrine tí ò bá ti fún òun ní nǹkan tóun fẹ́ kóun kú dànù. Wọ́n ní tó bá ń lépa Naomi pé kó lọ bèèrè lọ́wọ́ Naomi o, kí Naomi sọ ibi tóun ti rí ọmọ. Àbí nígbà tí wọ́n sọ pé Hannah lọ sí Ṣílò tó lọ ń bèèrè ọmọ. Ṣé o gbọ́ pé Ṣílò naked sí ó naked ńbẹ̀ ni? Àbí shrine wá jẹ́ ilé Ọlọ́run? Wọ́n ní Ifá yẹn ó disgrace ẹ̀, wọ́n dẹ̀ sọ wọ́n ní irọ́ ló ń pa pé kò jẹ́wọ́ nǹkan tó fi torí ẹ̀ wá. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ fún wa pé látijọ́ yìí pé shrine ló wà, ayé ẹ̀ ti bàjẹ́. Ẹni tó ń ṣe nǹkan burúkú, wọ́n ní nǹkan burúkú náà wọ́n máa yọ ṣe ni. Wọ́n ló ní òun nídìí ọmọ òun. Wọ́n á sọ lọ sọ́wọ́, wọ́n á ní Naomi ló ń ṣàwọn. Naomi á ṣe yín, kò ṣe ní ṣe yín. Nígbà tó jẹ́ pé spirit tí bẹ́ẹ̀ ṣe ń lépa Naomi, spirit Naomi ó fún yín lẹ́gba, ó ń fìyà jẹ yín. Spirit Naomi ló ń fìyà jẹ yín yẹn. Nígbà tẹ sọ pé ẹni dẹ̀yìn lẹ́yìn Naomi láti máa ṣe bí. Bẹ́ẹ̀ ṣe ń ṣe bí fún Naomi, bí spirit Ọlọ́run, bí spirit ayé Naomi bó ṣe ń dá padà fún yín. Ó wá fìyà jẹ yín. Kò sí títí ayérayé yín àfi tẹ́ bá dẹ̀yìn tẹ́lẹ̀ sọ fún ẹ̀dẹ̀yìn lẹ́yìn Naomi. Tẹ sọ fún Naomi pé kẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ní family ní Ọlọ́run Naomi. Pé Ọlọ́run Naomi ẹ dáríjì mí o. Òun ò ṣe irú ẹ̀ mọ́ o. Ẹ̀yin ò ṣe irú ẹ̀ mọ́ pé k'Ọlọ́run kó dáríjì yín o. Ẹ yé rí Naomi ní spirit. Àìjẹ́bẹ̀ spirit Naomi máa ṣe yín pa. Ó máa di iná mọ́ yín lára tó jẹ́ pé iná máa jó yín wàìwàì. Tẹ́ẹ̀tì ẹ̀ ní rójú ráyè dúró pé ẹ dúró láti ṣe nǹkan rere láyé. Ẹ ní rí ojútùú ara yín. Ẹ̀yin ìka èèyàn wọ̀nyí, ẹ̀yin ọ̀bàyéjẹ́ wọ̀nyí. Ó ń pẹ́. Ẹ máa rọ́wọ́ Naomi ni. Ẹ máa rí ọwọ́ Naomi. Ẹ bá sọ pé Naomi ló ń ṣe yín, bẹ́ẹ̀ ni Naomi máa ṣe yín pa ni. Naomi máa ṣe yín pa. Ṣẹ́lẹ̀ burú ni. Ṣẹ́ ní ìka ni. Ṣẹ́ ní onínúbu. Tẹ́ ẹ̀ rórun sa òun lẹ yà. Tẹ́ ẹ̀ jẹ́ kọ́mọ yẹn gbádùn. Ẹ̀yin lẹ̀dẹ̀ ní gbádùn. Ẹni tó ní kí Naomi fò kó nìṣó. Naomi ẹ̀jẹ̀ Jésù ó máa ṣubú lù ó máa dìgbò lù yín, á ba gbogbo agbára yín jẹ́. Ṣé ẹ̀yin mọ̀ pé ẹ̀jẹ̀ Jésù ló ń ba gbogbo agbára tẹ́ ẹ̀ ń lò fún Naomi? Ẹ̀jẹ̀ Jésù ló ń bàjẹ́. Wọ́n ní Naomi ló ń ṣe àwọn pé kí Naomi tó ṣe yín pa. Spirit of Naomi ló máa ṣe gbogbo yín. Ṣíbáṣìbò Ọlọ́run máa dá ẹ̀ṣẹ̀ náà lé yín lórí. Ẹ̀yin èèyàn mi, ó dùn mí gidi, ó dùn mí pẹ̀lú bí wọ́n ṣe sọ pé wọ́n ní dẹ̀yìn lẹ́yìn Naomi yẹn. Ó jẹ́ nǹkan tó ń dùn mí. Ẹ̀yin olólùfẹ́ Naomi, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sọ́rọ̀ ẹ̀. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ẹ ṣé gan. God bless you. Mo máa ń rọ́wọ́ yín, mo máa ń rí comment yín. Ẹ máa ń ṣe. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Nǹkan kò ní ṣẹ̀mí yín o. Agbára ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.